ẹ ti di alágbàlá ipa ayé kan ò ní ká yín mọ́. Alágbàlá. Bọ́dútẹ́lẹ̀. Yes. Wíkà Sókèsè. Dọ̀ tọ́mọ ní ìdánwò yọ àkọlé ní forwarded kí ló túmọ̀ sí. Nígbà yín ò lọ nìyẹn. Kò lọ ní àbọ̀ forward nọ́mbà mi síbò mi. Nínú iṣẹ́ ìrànṣẹ́ ṣé mo jẹ́ gbé ẹni tí ò bá jẹ́ wípé àwọn tó ń ta bíbélì wọn ọmọ tó ṣe ṣé sáìsì kan náà ló yẹ kó tà fẹ́ bí àti ẹ. Sáà alpha 50 million ni máa ra bí mo fẹ́ lò fólúwa ni. Àwọn ọmọ tí ò tó mi nínú mínísítírì mi ìfẹ́ kó máa ṣàkọsí. Kí ló tó sọ fún mi níbi kò gbọdọ̀ jáde náà? Ó gbọdọ̀ bédè olóògùn sọ. Wọ́n ti kọjú ìbọn yẹn tó kọjú ẹ̀ sí mi lórí báyìí. Èmi ò bá sọ fún ọ wípé ẹ̀yìn. Kò tiẹ̀ lè ràn yín torí àmì òróró tó wà lára yín. Kẹ má bàa máa wá mi kiri o, mo kàn ní kí n sọ fún yín ni, ọ̀rọ̀ bàdá mi dábẹ́rẹ́ ni mo lọ. Bọ́dútẹ́lẹ̀.